أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ̀yin olùgbọ́ mi ńlé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà àkìrà wa káàbọ̀ sí orí ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ní àsìkò yìí ohun tá a máa gbéyẹ̀wò ó ní pàtàkì yíyan àwọn ìwà ọmọlúàbí tí wọ́n jíire láàyò. Àyá alukur'an tí a kà ó ní orí kẹta alukur'an ẹsẹ̀ ìkarùn-ún-ó-dín-ní-ogóje. Ìtumọ̀ àyá náà wọ́n sì ló sọ pé alladhina yunfiquna fi sarrahi wad-darrahi, àwọn wọn ni tí wọ́n ná ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n wà ní gbẹdẹmukẹ àti wà tí wọ́n wà nínú ìnira, wal-kadhimina al-ghayza, àti àwọn tí wọ́n máa ń pa ìbínú mọ́lẹ̀, wal-afina anin nas, àti àwọn wọn ni tí wọ́n máa ń yáfi fún ẹ̀dá èèyàn, wallahu yuhibbul muhsinin, dájúdájú Allah nífẹ̀ẹ́ àwọn wọn ni tí wọ́n jẹ́ oníṣẹ́ rere. Nígbà tí azza Khalifatul Masih karùn-ún ayyadahu Allahu ta'ala binaziril aziz tí wọ́n ń ṣe ẹ̀là lórí àyà alukurani yìí, wọ́n mú ìṣẹ̀lẹ̀ pàtàkì kan tí ó sì kọ́ wa ní ẹ̀kọ́ ìwà ọmọlúàbí dáadáa, wọ́n mú wá fún wa. Wọ́n ní ìgbà kan wọ́n ní ẹrú Hazrat Imam Hussein kan radiyallahu anhu, ẹrú yìí ó fi àyà alukurani yìí ó fi gba ara rẹ̀ sílẹ̀ kúrò nínú ipò ẹrú, ó sì di òmìnira. Nǹkan gbóná kan ó ṣèṣì jábọ́ ní ọwọ́ rẹ̀, bóyá omi ni a ò mọ̀. Hazrat Khalifatul Masih ní nǹkan yìí ó dàjò Hazrat Imam Hussein radiyallahu ta'ala anhu, àmọ́ torí gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn wọ́n fi ìbínú hàn, ìbínú tó ṣẹlẹ̀ yìí ó hàn lójú Hazrat Imam Hussein radiyallahu anhu. Ẹrú yìí ó jẹ́ ẹni tó gbọ́n ṣáṣá dáadáa, ó sì ní màlúkúránì púpọ̀ púpọ̀. Hazrat Khalifatul Masih nínú ìtàn ọ̀hún wọ́n ṣàlàyé wọn ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ló yọ àyá alukurani yìí jáde, ó sì wí pé wal-kazimina al-ghayza. Hazrat Imam Hussein ní òótọ́ ń lọ̀rọ̀ rẹ, ìbínú tó rí lójú mi nì mo sì ti pa á mọ́lẹ̀. Ẹrú yìí ò mà dákẹ́ síbẹ̀, ó rò ó pé ìbínú tó wà nínú ọkàn wọn ó lè ti kú òun bẹ́ẹ̀ lóòótọ́, àmọ́ kó sì tún jókòó sí apá ibì kan, nítorí pé òòjọ́ tí ọmọ bá da epo nù a kì í ná, ọjọ́ tó bá da omi nù òun náà la máa sọ fún un pé ǹjọ́ òun náà òun ló da epo nù. Irú eléyìí òun náà ni ẹrú yìí ń ló ronú sí, tó sì tún lọ sí ìpín àyà yìí tó wípé wal-afina anin nas, àti àwọn wọn ni tí wọ́n máa ń yáfi fún ẹ̀dá èèyàn. Hazrat Imam Hussein ní tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú tó wá wí yìí mo foríjì ọ́. Ìmọ̀ tí ẹrú yìí ní ó jẹ́ kí ó ní àǹfààní sí oore èyí tó rí gbà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ yìí. Àǹfààní wà fún un wípé kí wọ́n má bínú sí i mọ́. Bákan náà ó rí àǹfààní pé wọ́n forí jìn. Àmọ́ ẹrú yìí ò dúró síbẹ̀, nítorí pé ó gbọ́n ó sì ní màlúkúránì gẹ́gẹ́ bí a ṣe wí, ló bá tún fa apá ìgbẹ̀yìn àyá alukurani yìí ló fà á yọ. Ó ní wallahu yuhibbul muhsinin. Hazrat Imam Hussein ní pẹ̀lú tó wá wí yìí ó ti fọlọ́run kọ́ mi lọ́rùn nú ni, mo yọ̀ǹda rẹ, ó ti dòmìnira rẹ láti òní lọ. Báyìí òun náà ni ẹrú yìí ló di òmìnira ara rẹ̀. Àwa náà sì mọ̀ pé ní àwọn àsìkò ní rírà ni wọ́n máa ń ra ẹrú kó tó lè di òmìnira, ohun tí ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ akitiyan ni. Àmọ́ látàrí ẹ̀kọ́ àlùkùránì àti ìmọ̀ àti ìgbọ́nṣáṣá àti ìpayọ̀ Ọlọ́run ọba tó wà lára Hazrat Imam Hussein, àǹfààní ńláńlá ó yọ jáde fún ẹrú tí a wí yìí. Ẹ̀kọ́ ìsìláàmù gbòógì òun náà ni eléyìí. Àlàyé Hazrat Khalifatul Masih yìí ó wà nínú kójọ àwọn ọ̀rọ̀ wọn tí a pè ní àwọn májẹ̀mú báyà àti àwọn ojúṣe ọmọ ìjọ Ahmadiyya kọ̀ọ̀kan. Ẹ̀yin ará, ọ̀kan pàtàkì nínú ẹ̀kọ́
tí a rí fà jáde nínú ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni pé ó dáa fún olùgbàgbọ́ òdodo láti máa pa ìbínú mọ́lẹ̀, láti máa gbé ìbínú mì nígbà tí ohunkóhun bá dé lójijì tó lè mú kí ọkàn rẹ̀ kó ru tàbí kí ìbínú kí ó dìde ní ọkàn rẹ̀. Bí àǹfààní ìwà ọmọlúàbí à ń pa ìbínú mọ́ra tí ó bá wà ń bẹ̀ fún yàn, irú onítọ̀hún yóò lè tètè kóra ẹ̀ ní ìjánu, yóò sì lè láǹfààní láti súnmọ́ Ọlọ́run ọba àti láti ṣe iṣẹ́ olóore sí i síwájú àti síwájú sí i. Yàtọ̀ sí eléyìí, onítọ̀hún yóò di àyànfẹ́ Ọlọ́run ọba. Tí irú ìwà ọmọlúàbí yìí tí ò bá sí ń bẹ̀, ìwà tí ò tọ́ àti ìgbésẹ̀ kígbésẹ̀ òun ló ṣeé ṣe kí irú ẹni tí kò lè pa ìbínú mọ́ra kí ó gbé kí ó sì ṣe ìpalára fún ẹni tí nǹkan jọ wù da òun àti ẹ̀pọ̀, tí ó sì wá di pé àwọn ẹ̀san tó yẹ kó rí gbà láwọn apá ibòmíì gan pàápàá yóò pàdánù wọn. Eléyìí ni Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ni wọ́n ń tọ́ka sí nínú àrọ́bà kan èyí tí ó kà wípé عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. فقال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضي ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار. رواه مسلم. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní nínú àrọ́bá tí Hazrat Abu Hurairah radiyallahu anhu tí wọ́n gbà wá, wọ́n ní Ànábì wa Muhammad sallam ni wọ́n béèrè lọ́jọ́ kan lọ́wọ́ àwọn sàábé wọn tí wọ́n wà nítòsí. Wọ́n ní ǹjẹ́ yìí tí ẹ mọ ẹni porogodo lù fúnjó ní àárín wa bí? Ǹjẹ́ yìí tí ẹ mọ ẹni tí ò ní gá tí ò ní go bí? Àwọn ọmọlẹ́yìn Ànábì sallam ridwanullahi alayhi wọ́n ní ẹni tí ò lówó ni, ẹni tí ò sì lọ́rọ̀ kankan, ẹni tí porogodo lù fúnjó nù ni, ẹni tí ò ní gá tí ò ní gonu. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ ṣí ẹni tí ò ní gá tí ò ní go láàrin wa, òun náà ni ẹni tí ó jẹ́ pé jíjí dìde tó bá jí dìde ní ọjọ́ ògbéǹde al-qiyamah adé tí ẹrù irun tí a ti tẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ àti àwọn àwẹ̀ tó ti rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àti àwọn zàká tó ti rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ síbẹ̀ náà àtúnwá kó àwọn ẹrù míì síwájú rẹ̀ tí ó máa tọ́ka sí wípé ó ti bú eléyìí rí, ó ti bà eléyìí lórúkọ jẹ́ rí, ó ti jẹ nǹkan ìní eléyìí mọ́ tiẹ̀ rí, ó ti ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀, ó ti ta ẹ̀jẹ̀ eléyìí sílẹ̀ rí, ó ti na ẹni yìí rí. Ẹ̀ṣẹ̀ bíi 5 lọ́ọ̀kan ọ̀nà bẹ̀rùn òun náà ni a máa kà sí lọ́rùn. Báyìí òun náà ni a wá bẹ̀rẹ̀ sí ní mú nínú àwọn ẹ̀san èyí tí ó ti yẹ tó jẹ́ tiẹ̀ látàrí ìlànà ìjọsìn èyí tó ti ṣe kalẹ̀. Àwọn ẹ̀san wọ̀nyí a wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe ìtanràn fáwọn tó ti ṣe àìdáasí. Ànábì wa Muhammad sallam wọ́n ní bí iṣẹ́ rẹ̀ bá tán, bí ọ̀ràn tó wà lọ́rùn rẹ̀ ò bá tí ì tán, a wá máa mú nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí ó ti ṣàìdáasí, a wá máa bù ú fóun, a máa bù ú fún un, wọ́n máa bù ú fún un títí ọrùn rẹ̀ yóò tún fi wúwo padà tí a sì wá jù ú sínú náà Jahannama. Kí Ọlọ́run ọba kó ṣọ́ wa nínú irú ìṣẹ̀lẹ̀ báyìí. Ẹ̀yin èèyàn wa, àwa rí i pé àdísì yìí ó ń fi pàtàkì bí ìrun, ààwẹ̀ àti zaka olùgbàgbọ́ òdodo bí ó ti ṣe dáa tó, tí ó sì máa ń rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Àmọ́ síbẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé a kì í kíyèsí gẹ́gẹ́ bí èdè òde òní àkànṣe àti jẹ lọ. Kò dáa bẹ́ẹ̀. Irú àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ ó máa ń ba iṣẹ́ eré èèyàn jẹ́ gẹ́gẹ́ bí iná inú ẹ̀rùn bó ṣe ń ba oko tàbí nǹkan ìní jẹ́ ni. Nítorí pé yálà ẹni tó bú, yálà ìyàwó rẹ ni, ọkọ rẹ ni, ọmọ ìyá rẹ, ọmọ bàbá rẹ ni, alámúlégbè rẹ ni, ẹni alájọṣiṣẹ́pọ̀ rẹ ni, ẹni tó rajà tàbí tẹjọ́ ń tà tẹjọ́ ń ra ọjà lọ́wọ́ ara yín, olùkọ́ rẹ ni, ọmọléèwé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá òun ló ń bú, bíbú wọn ó máa ba àwọn iṣẹ́ eré rẹ jẹ́ ni. Bákan náà bíbá àyàn lórúkọ jẹ́ nítorí ìdí kan tàbí míì, ara nǹkan tó máa ń ba iṣẹ́ eré èèyàn jẹ́ nìyẹn. Ní àsìkò yìí Ọlọ́run bá gbé Hazrat Imam Mahdi alayhi salam dìde
láti wá kọ́ gbogbo láti wá ra gbogbo ilé ayé padà níbàámu pẹ̀lú àwọn ìgbésẹ̀ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. èyí ló fà á tó fi jẹ́ pé májẹ̀mú ẹlẹ́kẹta fún gbogbo àwọn ẹni rere tí wọ́n bá ń fẹ́ wọ inú ìjọ mẹ̀sáyà tí a ṣe ìlérí ẹ̀ inú ìjọ mùsùlùmí Ahmadiyya, nítorí pé Ọlọ́run bá ti ṣe àdéhùn fún Hazrat Imam Mahdi alayhi salam wípé gbogbo àwọn ẹni rere tí ń bẹ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni òun Ọlọ́run ọba ó ṣàjọ sí inú ìjọ rẹ̀. nípa bí àwọn tó bá fẹ́ wọ inú ìjọ mẹ̀sáyà tí a ṣe ìlérí rẹ̀, májẹ̀mú ẹlẹ́kẹta tí wọ́n láti dá òun náà ni pé òun ò ní jẹ́ kí ìbínú kí ó mọ̀ ń ṣe ìpalára sí ẹ̀dá Ọlọ́run ọba kan pàtó àti ní sí mùsùlùmí kan ní pàtàkì jùlọ, yálà pẹ̀lú ahọ́n, yálà pẹ̀lú ọwọ́ tàbí lọ́nà míì. tá bá fi májẹ̀mú yìí sọ́kàn, yóò jẹ́ kí a lè máa kóra wa ní ìjánu, á jẹ́ kí a lè máa lo ìwà ọmọlúàbí bó ti yẹ ká lò ó, á jẹ́ ká lè máa sáré tètè wá ìwọmọlúàbí àánú, ìrẹ̀ ara ẹni sílẹ̀, ká ní ìfọkàntán nínú ẹni, ká jẹ́ olódodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n tún wá sọ fún wa pé ṣe rí àwọn ìwà ọmọlúàbí à ń fi wọ́n wá ìyọ́nú Ọlọ́run ọba ni. bàbá sì wá lo àwọn ìwà ọmọlúàbí níbàámu pẹ̀lú àwọn àpẹẹrẹ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, a rí i pé ìwà ọmọlúàbí wa kò ní rí wọ́gọ̀wọ̀gọ̀, yóò dúró déédéé, yóò sì farajọ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. agbára ìwà ọmọlúàbí tí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí wọ́n ní, òun náà ni Ọlọ́run bá fi yọ̀ǹda gbogbo ilẹ̀ Mọ́kà àti agbègbè rẹ̀ fún wọn pátápátá, nítorí pé bí wọ́n ṣe ń ní wọn lára tó, bí wọ́n ṣe ń ní àwọn ọmọlẹ́yìn wọn lára tó, àdúrà ni wọ́n tó ń ṣe fún àwọn tí wọ́n ní wọn lára, àwọn tí wọ́n ń bú wọn, àwọn tí wọ́n ń ṣáta wọn, àwọn tí wọ́n ń parọ́ mọ́ wọn, tí wọ́n ń dìtẹ̀ mọ́ wọn, àdúrà ni wọ́n ń ṣe fún wọn. eléyìí ó ń fi bí ìwà ọmọlúwàbí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ó ń fi bó ṣe ga tó hàn, tí wọ́n sì dúró re àtàwọn àti àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ti pọ̀ àwọn ẹ̀kọ́ wọ̀nyí sí lára. ọ̀rọ̀ Imam Mahdi alayhi salam yìí ó wà nínú Malfuzat ìdí ẹlẹ́ẹ̀kejì. ẹ̀yin ara wa, Hazrat Khalifatul Masih karùn-ún ayyadahu ta'ala bi nazril aziz nínú khutuba juma àwọn kan tí wọ́n ṣe ní ọjọ́ kẹta oṣù keje ọdún 2015, Imam Hazrat Khalifatul Masih wọ́n tún mú àkàwé mi wá wípé nígbà yí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, alákùnrin kan kì í bú mọ́lẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní fi sọ̀kù sí Hazrat Abubakar Siddiq radiyallahu anhu níṣojú ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Hazrat Abubakar wọn kọ́kọ́ sọ̀rọ̀, wọ́n dákẹ́ ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallam àwọn náà dúró sí tòsí wọn bẹ̀, wọ́n sì rẹ́rìn músẹ́. àmọ́ ní kété tí Hazrat Abubakar radiyallahu anhu tó bẹ̀rẹ̀ sí ní fèsì sí arákùnrin yìí, sí èébú arákùnrin yìí, ànábì sallam wọ́n pẹsẹ̀ dà, wọ́n sì ń lọ. eléyìí Hazrat Abubakar lẹ́nu, wọ́n sì wá bí ànábì wa Muhammad sallam léèrè pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run èyí ti jẹ́ nígbà arákùnrin ń bú mi ẹ ò sọ sí, nígbà mo wá fún un lésì ọ̀rọ̀ rẹ̀ ẹ wá tẹsẹ̀ mọ́rin ẹ̀ ń lọ. ànábì sallam ní ń ṣe bẹ́ẹ̀, ìyìn tó gbọ́dọ̀ tẹsẹ̀ dúró mọ́, nítorí pé nígbà tó dákẹ́ tó ń wo arákùnrin yìí, àwọn màláíkà wọ́n ń fèsì lórúkọ rẹ̀, wọ́n ń ṣàdúrà fún wọn, bẹ́ẹ̀ sì ni wọ́n ń ṣẹ́bi fún arákùnrin yìí padà, nítorí pé ṣàìtán kò sí nítòsí ńgbà náà. àmọ́ ní kété tó bẹ̀rẹ̀ sí ní fèsì, àwọn màláíkà lọ, bẹ́ẹ̀ ni èmi náà gbọ́dọ̀ pẹ́sẹ̀ dà, nítorí pé ṣàìtán ti dé nígbà náà. ẹ̀kọ́ ńlá òun náà ní eléyìí fèmí àti ẹ̀yin. Hazrat Aisha radiyallahu anha wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí èébú tí ẹnikẹ́ni bú wọn tí wọ́n fèsì lórí ẹ̀rí. Imam Mahdi alayhi salatu wasalam wọ́n ní àwọn wọn ni tí wọ́n jẹ́ ẹni ìsúnmọ́ Ọlọ́run ọba, wọn kì í fi aburú san aburú, wọn kì í fi èpè wo èpè, wọn kì í fi èébú kí wọ́n fi san èébú, torí pé wọ́n ti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba wípé gbogbo ohun tí aláìmọ̀kan bá ṣe sí yín, ẹ yí ẹ̀yìn sí, ẹ kọ ẹ̀yìn etí sí, kẹ̀sì máa bá ti ń lọ, kẹ máa lọ lálàáfíà, nítorí pé iyì àti àpọ́nlé yín Ọlọ́run ọba fúnra ẹ̀ ni ó dáàbò bò, kò sí ní tí aláìmọ̀kan kan tó lè fi iyì àti àpọ́nlé yín ṣe. ẹni Ọlọ́run ọba tó bá ti wá dáàbò bò iyì àti àpọ́nlé ẹ̀, kí ló tó ń fẹ́? ẹ̀kọ́ ńlá ńlá wà ní àwọn nǹkan tá a sọ fún ara wa lénìí, àtàwọn tá a sọ àtẹ̀yìntẹ́ gbọ́ wa, ẹ jẹ́ ká mú ìwọ ọmọlúwàbí lọ́kùnkúndùn, nítorí pé ìmúni rí ojú rí Ọlọ́run ọba, ìmúni dàgbàsókè nínú ìpayọ̀ Ọlọ́run ọba, ìmúni dàgbàsókè láwùjọ ọmọnìyàn. bẹ́ẹ̀ sì ni orúkọ èèyàn tó bá ní ìwọ ọmọlúwàbí tó jíire kì í parẹ́ láwùjọ ọmọnìyàn títí ayérayé. kí Ọlọ́run ọba kí ó fún wa láǹfààní láti kó àwọn ìwọ ọmọlúwàbí tó dáa látara ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó fún wa láǹfààní àti kó wọn mọ́ra, pàápàá jùlọ nínú oṣù Ramadan yìí. bó oṣù Ramadan bá tún wá lọ tán, k'Ọlọ́run kó ṣe àwọn ìwọ ọmọlúwàbí wọ̀nyí ní bàǹtálẹ́ nínú ìgbésí ayé wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.